ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà ló dífá fún bí Portable tó ṣe kóra rẹ̀ sínú wàhálà báyìí. Allegedly ni wọ́n ti sọ di mọ̀ pé Asabi Simple òun ni ó ti fi ọwọ́ òfin gbé Portable ọmọ Ọlálọ́mí Zazo látàrí ọ̀rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì. Fọ́nrán tẹ́rí yìí ní ìgbà tí Portable wà ní àkóló àwọn ọlọ́pàá tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ àti ìtúsílẹ̀. Portable tuntun kóra rẹ̀ sí yọ́yọ́ báyìí o. Òun ni wọ́n kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ báyìí. Wá wáyé Portable lóde báyìí. Àfikún Ọlọ́run tún kó Portable yọ lórí èyí tó tún kóra rẹ̀ sí yìí o. Èní Portable, ọ̀la Portable, ó ti wá di ojoojúmọ́ Portable báyìí. Allegedly wọ́n ní Asabi Simple ní ó fi ọwọ́ òfin gbé Portable níbi tí ó ti lọ jẹun ní agbègbè Navy School kan ni wọ́n sọ pé wọ́n ti lọ palẹ̀mọ́ Portable. Ẹ wo bí Portable ṣe wá ń dẹni tí ń bẹ̀bẹ̀ báyìí, ó mà ṣe o. Àfikún Ọlọ́run tún kó Portable yọ lórí èyí tó tún kóra rẹ̀ sí yìí o.